ní ìyàjọ́ àti sílẹ̀. Ẹ̀yin ìgbà kò tẹ́sí máa dáhùn lọ. Orí ìsọjí wa ni ìtúsílẹ̀. Gbogbo ìdè lásàlẹ̀ yìí. Ṣé ìfà tẹ̀lé ni? Tẹ́sí máa tú sílẹ̀. Sílẹ̀ ìlú àti ìrẹsì tí wọ́n á tóbi kéde. Ìgbẹ́ ìsọ̀ ìpè díẹ̀ ní àwọn tó rìn. Ọ̀rẹ́ mi lálẹ́ yìí. Bá lè gbàdúrà. Ní láàárín àwọn díẹ̀ díẹ̀ tó rìn yẹn, Jésù máa kà ọmọ wọn. Ọ̀nà tóóró yẹn gan, ó yọrí sí ìlú kan. Ó yọrí sí ìlú kan. Ó yọrí sí ìlú àdúgbò ẹ̀kan. Ọ̀dọ̀ Jésù Kristi. Oríṣiríṣi ọ̀nà ló wà láyé yìí. Àwọn Yorùbá tẹ̀ wọ́n sọ wípé ọ̀nà gbogbo ọ̀nà ló wọjà lóòótọ́ ni. Tá a bá wọ ọjà tó tà ní oríṣiríṣi ọ̀nà ló wọ bẹ̀. A lè gba junction express ní àpòlùkọ́ bẹ̀. A lè gba ti kò ní wọlé. A lè gba ti kò ní kéré wọlé. A lè gba nígbà